very much. No, you're welcome. Oh, ní láti máa dúpẹ́ lọ́wọ́ mi because ẹni tó bá rí irú ẹ ní ibi tí mo ti gbé ẹ yẹn tí ò bá lè dúró kó gbé ẹ á jẹ́ pé nǹkan ṣe onítàn á jẹ́ kó gbé ẹ ti fọ́. Well, thank you still. You're welcome. But mo ń wo kíní kan pé ńgbà tí o ní pé mọ́tò yẹn break down síbi tó break down sí yẹn èyí tó fi wá dúró nínú òrùn yẹn mo ò pé kí ló dé tó pé àwọn dádì àmì bọ̀dá. Yes, I mean your husband. My husband? No. Èmi ò lọ́kọ. I'm still very single. As a matter of fact, ọ̀rọ̀ ọkùnrin ó jìnnà sí mi gan. Jìnnà gan. Ọ̀rọ̀ ọkùnrin jìnnà sí life wọ́n bó ṣe fine tó yìí. Ó jìnnà. Wẹ́wẹ́. Ó máa ń rí bẹ́ẹ̀ lóòótọ́ náà torí àwọn ọkùnrin kan náà wà tó jẹ́ pé wọ́n máa ń fẹsẹ̀ ìgbálẹ̀ káàkiri ní tán máa ń wábi tí wọ́n máa torí bọ̀ bí irú tèmi báyìí. Ìwábi tí màá torí bọ̀ ní sòwò òdẹ ní ọkọ ìwábi tí màá torí bọ̀ ẹ dàbí pé tù fẹ́ gé fọ̀ náà lock ló máa jẹ́ bèbè because I don't know bèbè ṣe wà yìí mo wà lára àwọn ọkùnrin tó yẹ kó kàn fẹsẹ̀ ìgbálẹ̀ káàkiri. So are you telling me pé òṣùbìnrin kankan ní life ibẹ̀ ṣe wẹ̀? Ọ̀nà obìnrin jìnnà sí mi náà Yorùbá obìnrin náà jìnnà sí life mi pátápátá ọ̀rọ̀ obìnrin jìnnà sí life mi báyìí o. Ìṣiṣẹ́ pé àti pé kì í ṣe pé bóyá mi ò marry rí. Ọ̀yàwó mi ò tiẹ̀ lóbìnrin lọ́dọ̀ mi báyìí sí obìnrin tí mo dẹ̀ ń sọ̀rọ̀ pa ẹ̀ gan China ló wà báyìí. Wow. China ló wà sí China mi tiẹ̀ fẹ́ mọ̀ bí tó wà mi fẹ́ mọ̀ state tó wà kí mo fẹ́ wá lọ China. Are you now saying that you like me? Tó bá like mi mo kó ẹ̀jẹ̀ tó bá lá mi. Yes. Ètò ìṣòro pé níyàwó ní rárá. For now mi lóbìnrin kankan nulẹ̀. Tó bá jẹ́ pé yẹn ló fẹ́ jẹ́ problem pé bí o ṣe like mi tèmi náà dẹ̀ fẹ́ like ẹ̀ yìí. Mo fẹ́ like ẹ̀ yìí. Tó bá jẹ́ pọ̀rọ̀ pé mo ti marry ni mi lóbìnrin kankan lè báyìí. Sóbìnrin nulẹ̀ mi yẹn I'm single. Okay, I believe you. Thank you. You know my number. So mama pera wa dáadáa. And mo fẹ́ promise ẹ pé gbogbo ibi tó bá ń lọ lé ní máa gbé ẹ níbẹ̀ ọ̀dọ̀ girama yín tó lọ ẹ máa gbé ẹ níbẹ̀. Ṣé ojú ọ̀nà ọ̀dọ̀ girama ni? Ọ̀nà náà ni ọ̀nà àṣẹ. Ṣé ó dá mú kankan? Ó kọjá bẹ́ẹ̀. Okay, kò sí problem máa gbé ẹ níbẹ̀ máa gbé ẹ níbẹ̀. Èmi ti róye o, ẹ̀gbọ́n mo róye. Èmi ti róye o. Once again. Èmi ti róye o, ẹ̀gbọ́n mo róye. Mo róye wípé ewu ń bẹ lóko ló ń gẹ. Mo róye wípé ló ń gẹ fúnra ẹ̀ ewu ni. Ẹ jẹ́ ká fúnra o, ká làbọ̀ má bá dẹ̀ wò. Ní ká jẹ́ ká fúnra o. Ó lè pe ibi àbí? Ìyànà ọ̀dọ̀ grandma ni. Oh, that's good. Mọ́tò ṣé kò sí nǹkan tó máa ṣe ń bí? No, kò sí nǹkan tó ń ṣe. Ó wà okay. Very good. Jẹ́ ká lọ sí ọ̀dọ̀ grandma. Oh, no. Abba, thank you so much. Mo really appreciate. But it's just that ara grandma ò yá. And tó bá dẹ̀ rí adúrú yín báyìí tẹ́ wá kí àwọn. Wọ́n máa wà so much excited. Wọ́n fẹ́ ṣàlejò, wọ́n máa dìde, wọ́n máa lọ, wọ́n máa bọ̀. And you know, àgbàlagbà, tí anything bá tún ṣe wọ́n sìn, ọrùn mi náà lọ máa dá sí. Ó ti yé mi. Sórí anything tí wọ́n bá fẹ́ dá sí ẹ ní ọrùn, jẹ́ kán dá sí mi náà lọ́rùn. Nítorí téèyàn bá sọ pé èèyàn appreciate èèyàn ó lè mọ̀yàn láàrin ìṣẹ́jú márùn-ún síra wọn kó dé appreciate ẹ̀jẹ̀ tó ti ń rí láti bí 40 years lọ. Máàmù ẹ̀ máa gbé láti rú odindi bẹ̀rẹ̀ tí mo fi gbé ẹ wọrú bí ìsìn tí mi ò ní lè kí grandma tó wá bá. Kò sí wàhálà mi ò lọ anywhere jẹ́ ká lọ bá grandma. Thank you so much. I do appreciate. Thank you. Kò necessary. But ṣé bá a sọ pé dandan mo fẹ́ lọ síbẹ̀ nǹkan. Mi ní like it. No. Ojú yẹn dẹ̀ ti ya sáré change bákan. Ojú yẹn change mo rí pé wà kẹrin ló fà á. Thank you so much, okay? Thank you. Hold on, please. Ibi farabalẹ̀ ṣó ti gbọ́. Okay, mo ti ní nọ́mbà ẹ̀. Ìwọ náà ti ní contact mi.
tó jẹ́ pé a lè máa pera time to time. So lè send account number through number ẹ̀ sí mi, so máa tiẹ̀ lè fi nǹkan kan síbẹ̀ pé mo tiẹ̀ mọ̀ ẹ́ ná tá a máa tún fi ríra ní ọ̀túnla bí next week. Owó, yes. For me? Yes. No, thank you. Go necessary. Really? Thank you. Have a good day. Brother only sees back. Ọ̀rọ̀ yín náà sọ ní ìgboro. Ṣé torí ò fẹ́ gba ọkọ lọ́wọ́ mi náà ló ṣe ń sáré lọ yẹn? Ọ̀rọ̀ yín náà wí.